Hello everyone, welcome to Toyeen Talks. Báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín? Okay, this is just a quick one. I'd like to thank you all for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Tẹ̀lé wa already done you and woman kan tó ní. Wọ́n tó lè máa wọ̀. Àwa ẹ̀ máa wọ̀ rí àwọn. Ó yá ẹ̀wọ̀ ẹgbẹ́ mọ́tò yẹn tẹ̀. Ẹ bá bọ̀ abá ní màá kan lọ́fíìsì àwọn SWAT ọ́fíìsì. Ẹ tẹ̀lé woman yẹn láti. Mákindé Fásọlé Mákindé Fásọlé descendant TJ ẹ̀ńtà irọ́ ṣé yìí fi ẹ̀ńtà yẹn. Dear brother, I put it in Facebook and one year ago, I shall well done. Miriam. Want emote. Good morning, guys. Only one woman kan tó ń jalè l'Abẹ́òkúta. Mùsùlùmí náà lòun náà. Mùsùlùmí ni. Mùsùlùmí. Madam, you are doing well. Someone. Náà tún ni mo tún ṣe nǹkan sí. Wàá dùn wọ́n. Gbogbo ayé ti gbọ́n sí. Nígbà tó bá débẹ̀ wàá rà wọ́n bí 100. Ìyàwó ayé ti dé Máyọ̀mí. Wàá rà wọ́n bí 1000. O lè ní owó olè ṣiṣẹ́. Ẹ sà, ẹ wo bí ṣiṣẹ́ ni mí. Wàláì, àwọn èèyàn ló sọ mí di ọlọ́mọ ẹ̀kọ́ tó wá dìdàkudà. Ṣé bẹ́ẹ̀ rí kọ́kọ́rọ́ mọ́tò lọ́wọ́ mi? Àmì káwọlà. Mọ́tò rẹ̀ yẹn ń kọ́. Mo ní ilé. Olówó àbò mọ́tò ẹ̀yẹ wà. Parí ẹ̀ kí lẹ sọ sà? Mọ́tò ẹ̀yẹ wà. Ó wà ní ilé rìpíárà. Abáde lè rìpíárà yẹn. Nígbà tó bá gbé tọ́ta, wàá fi san díẹ̀ nú àwọn òbò tó jẹ gbèsè. À ń bẹ́ tí gbogbo èèyàn tó bá ní àní ìsinmi ní ìpínlẹ̀ Ògùn àti káàkiri ìlú ẹgbẹ́ ìlú ní ìsinmi. Lágbára Ọlọ́run bá. Èmi fún ara mi tẹ́ ń wò yìí. Wàláì, mílíọ̀nìà ni mi, wọ́n já ṣọ́ọ̀bù mi lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Ló bá jẹ́ kó máa lọ lo tíríkì. Ẹ wo mọ́tò yìí mẹ́ta. Bọ̀bí sórí gbogbo farabalẹ̀ bó ṣe ṣe fẹ́kà láti àwọn ọlọ́pàá máa bèrè lọ́wọ́ ẹ̀ wà á dẹ̀ kọ́ wọ́n máa rí bó ṣe lọ bó ti yé. Alẹ́ àná wo tó bá dé o ti sọ ọ́ àbótígbà ipò ti sọ́nu rìkọ́lì ṣé o gbàgbé ni o ti sọ ọ́ bó ṣe fẹ́kà láti o ti sọ náà. Ṣé nọ́mbà ẹ̀ náà ní fóònù tó bá ti rìn gègé àgbẹ̀ fún kájẹ́ kó sọ̀rọ̀ òwe máa ṣàkẹ́ ó lè jẹ́ ọlọ́kadà ẹ̀ ló ń pè. Èmi wàláì mi lọ ọlọ́kadà. Má bínú. Mi ò kì í ṣèyàn kínní. Ó ti múùtù. Ó múùtù ni o. Ọ̀dọ̀ mi kọ́ o. A máa wá ṣe nǹkan o. Clayton. Ẹ̀wọ̀n ti di ọ̀rọ̀ ńlá o. Àfi sùúrù mo ní kí n yọjú sí sáìtì ni. Onídẹ̀ tó ń parọ́. Wọ́n ti wà ń bẹ́ẹ̀ o, mo ti wà nínú mọ́tò wọn. Agbọ́n. Wọ́n náà ní mo ṣe fake transfer ni o. Wọ́n ná àbí. Ó ṣé ni. Wọ́n ní àbò ṣe. Ó ṣé ni ṣé bó nọ́mbà tó ń lò. Ó náà ni mo sọ pé mo fẹ́ ṣe mí. Gbé fóònù yẹn fún mi lẹ́sẹ̀kẹsẹ̀ fún àkáǹtù 1. Hello. Hello brother.
What really happened? So don't. You are very stupid. Good. Sharikwe. Wọ́n ti mute. A máa wá ṣe nǹkan. Wọ́n ti gbé lọ. Ká tún lè léyìí. Èwo ló fẹ́ wọlé yìí? Gbẹ́nu sóhun ta ilé. Ẹ̀yin tẹ́ ṣe ń wọlé fídíò. I'm going to respond. Mo ń bọ̀. Gbórúkọ ẹnìyẹn jáde nígbà tí ó gbórúkọ ẹnìyẹn jáde gbogbo àwọn tó ti lu jìbìtì gbogbo wọn lọ kọ́nẹ́ẹ̀tì sórí fóònù yẹn fake alert lọ ṣe fún mi lánàá owó wọlé owó 10,300 ní ọjà tó rà. Bẹ́ẹ̀ ni mà. Ọjà yẹn abẹ́rẹ́ lórí wàrà. Ó ra slice méjì àti lábẹ́ta ṣé bẹ́ẹ̀ ni? Bẹ́ẹ̀ ni mà. Owó gbogbo àpapọ̀ òun yẹn jẹ́ lò. 10,300. Kí ló dé tó ṣe fake alert fún fọmọ yìí? Bí mo ṣe ṣe fún un tí mo lọ mo rí bẹ́ẹ̀rọ ọkọ̀ tí mo padà kọ́ wípé kò lọ. Wọ́n á sọ fọ́lọ́kadà yẹn mo ní ó sì máa tó. Olóṣì dọ̀la kí n tó padà lọ. Àwọn tí ibi tá a ti wá gbé ẹ nísìnyí, kí ló dé tó ṣe fake alert fún àwọn èèyàn bíi márùn-ún? Níta ọ̀sìn láti pè wá, wọ́n tẹ obìnrin kan. Àwọn bíi márùn-ún ló ṣe fake alert fún. Ní àárọ̀ yìí nìyẹn o, lára àwọn kan tó gbà lọ wọn wà ń bẹ̀ ẹ́. Ó wà lẹ́yìn bí fake alert ó sọ pé ó ti lọ, owó ò ní lọ. Kí ló dé tó ń hurú wà báyìí? Ẹ fọwọ́ ilẹ̀ kò ní sá lọ. Kí ló dé tó ń hurú wà báyìí? Sọ̀rọ̀. UBA network. Kí ló dé tó ń hu irú ìwà yìí? Kí ló sún ẹ débẹ̀? Kí ló dé tó ń hu ìwà yìí? Kí ló dé tó ń hu ẹ̀? Wàláì tẹ́lẹ̀ gbára dúró mo dá ọmọ. Tó bà mí ṣá. Èmi ti gbójú mo ké lọ́jọ́ yẹn. Wọ́n fi kìíní sí mú báyìí. Wọ́n so ìjáàbù rẹ̀. Mo wá sọ nọ́mbà mi fún wọn. Nígbà tí mo sọ nọ́mbà mi wá ní wọ́n ti wọlé o. Ìgbà tó wá gbé mo wọ orúkọ tó máa báyìí. Ìgbà tó wá gbé mo wọ orúkọ tó máa gbé mo lọ ta ẹ̀gúsí fún wọn. Mi ìbá rí wọn. Wọ́n ti gbọ́ padà. Òun ni ṣọ́ọ̀tì.
Good afternoon, everyone. Ewe ma binu mo ní cold díẹ̀ ni. I have cold. Wọ́n mú tu ni o. Ewo lele. Ewo la turi. Ẹ jẹ́ n bá yín wá concluding part. Olúwa jalè lábẹ́ òkúta láàárọ̀ yìí. Ó fún wọn fèkà láti láàárọ̀ yìí. Gbogbo ìgbà ni àwọn èèyàn máa ń pè wá pé obìnrin kan o. Wípé obìnrin kan o. Wípé ó wá lọ fẹ́ kàláàtì. We still have the mouth to have some because we see. Abi? Pé obìnrin yìí wá lọ fẹ́ kàláàtì. Anyway, your phone is here. Láti gba àwọn kankan ráújà lọ́wọ́ àwọn sọ́jà. So now, ní alẹ́ àná, ẹjọ́. Ní alẹ́ àná tí ṣe ọjọ́ Monday
Ibi kan wà ní Ìjàyè junction tí wọ́n máa ń ta búrẹ́dì bẹ́ẹ̀. Ó lọ ra ọjà bíi 7,000 plus. Ó ra àwọn búrẹ́dì ńláńlá, ó ra gbogbo ẹ̀ pẹ̀lú fake alert. Gbogbo ẹ̀ la máa rí o. Ṣẹ́ni bàbá ti kúrò ní ibi tó lẹ́tọ̀ọ́ láti gbé obìnrin lọ lábẹ́ òfin bẹ́ẹ̀ la máa gbé lọ. Ṣùgbọ́n ẹ wojú obìnrin yìí dáadáa. Ẹ wo nǹkan tó tún fake alert rà rí o. Ẹ jọ nǹkan 40,000. Akọ̀rí yẹn kọ́ ni ló tún gba bòmí lọ. Ẹ jọ ẹ bọ́ síbí àwọn olọ̀rọ̀ kàn. Ẹ̀yin tó ń wò wá Fásunlé Mákindé lórúkọ mi ọmọ ayé tí kò gbọdọ̀ pa. Ẹ jọ kí ni tó ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? bó ṣe dé sàlámàlẹ́ kò ló ṣe mo fojú Muslim wò ó ìgbà tó rajà tán ló bá lóun ti ṣe transfer pé kò lọ ní nẹ́tíwọ̀kì UBA mo dẹ̀ dá lóhùn mo ní èmi náà dẹ̀ ní UBA o pé nígbà tó fún ní UBA ká ní wọn pé UBA ó dúró like 30 minutes tí a fi rí owó yẹn mo fi áàpù wò mo ní kó ṣẹ́ẹ̀kì áàpù tiẹ̀ náà ó lóun ò lo áàpù pé òun pàrọ̀ bá mi ti di fi òun ò rí ṣe òkè lókè give me your number mo bá gba nọ́mbà mo bá sèfè in fact ìgbà tó pé tí mo ṣáàṣì nọ́mbà ẹ̀ lórí Truecaller ó yìn ní nọ́mbà yẹn gbé jáde mo ní kí ni ìtumọ̀ ó yìn tó bá ní òní ló máa jẹ́ pé machine máa ṣe mistake it is well mo ṣe nǹkan tó wá fún mi lára ní pé ó pé ọ̀kadà mo kàn ní ọ̀kadà yẹn déédéé dúró ló gbé mi bí máìlì mi ṣe ṣí nìyẹn ẹsẹ̀kẹsẹ̀ bí mo yẹ dìde ṣọ́ọ̀bù pé àfi kí n mú nọ́mbà yìí kí tètè mú lọ láfẹ́ wá wọ́n bá mi track ẹ̀ orí ọ̀kadà ni mo wà ni mo fi pè mí pé alájà ẹnìkan rajà lọ́wọ́ yín sí pé 419 ni ó ti lù yín jìbìtì mo ní bẹ́ẹ̀ ni wọ́n bá dé kí n máa bọ̀ fún mo ṣe kàn kúrò ní mo fi débi. Ta ló ń jábọ́ fi yẹn? ókè ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ Ta ni wọ́n tún rajà lọ́wọ́ ẹ̀? èmi ni èmi Ó yá, ó bọ̀ bọ̀ ẹ̀ lẹ́jọ́ ni. ọ̀dọ̀ mi ló kọ́kọ́ wá wọ́n kó mi sí ìpín ọjà 46,000. Ọjọ́ wo yàrá jábìyẹ bó ṣe máa ń lò ó? 14,800 wọ́n dẹ̀ ní kí fún àwọn ní báńkì mo dẹ̀ fún wọn ní Opay ìgbà tó ń ṣe Opay wọ́n ní Opay ò sí lórí fóònù àwọn wípé kí n fún àwọn ní ànádá bank wọ́n dẹ̀ ní àmì ẹmọ tó ní ànádá bank pé kò sí tòsí wọ́n á pè é níbọ̀ mi ní pé wọ́n wá wípé kí wọ́n bá mi fún wọn ní ànádá bank wọ́n dẹ̀ fún wọn ní ànádá bank lẹ́sẹ̀kẹsẹ̀ ìgbà tó máa send àárín aláàjì bàtà àdẹ̀rà aláàjì báyẹn wá ní àwọn fẹ́ lọ fi ẹ̀yìn ATM lọ wò ó ní POS wọ́n dẹ̀ lọ fi ATM wò ó ní POS bàtà dé POS wọ́n rí pé kò ṣe owó ó ṣáàdùn wá ní pé mistake ní pé lẹ́tà pé ká máa wò èmi dẹ̀ ní mi lè gbọ́jà fún ọ náà fi kúrò lọ́dọ̀ mi náà fi lọ sí ìbò mi. Ó gbọ́ yín. Wọ́n fi kúrò lọ́dọ̀ mi náà fi lọ sí ìbò mi ẹni tó wá rí wọn lọ́dọ̀ mi òun ló tírèdì wọn ló fi wò í pé 419 ni wọ́n ló ṣe wá wọn wá sí ló ṣe rí wọn ní junction. So, àyà kí lẹ́yìn fẹ́ sọ? Nígbà tí wọ́n dọ́dọ̀ wúmà yìí ọ̀kan bẹ́ẹ̀ rà fún mi yẹn so wọ́n ní dákọ́ bẹ́ẹ̀ bá owó ìwọlé o wọ́n mú káàdì yẹn lọ wò nínú machine kò sówó ń bẹ̀ mo pe báńkì ní kò tó bẹ́ẹ̀ mo ní padà owó yẹn wọlé o mo sì pààyàn burúkú tó bẹ̀ yẹn rí jẹ́ mo ní tí wọ́n bá rí aláàtì ẹ̀ lè gbọ́jà yẹn lọ bí pé aláàtì ẹ̀ fún mi náà ni bí mo ṣe máa fẹ́ kó ń bẹ̀ mo kàn gbọ́ pé bẹ́ẹ̀ ni bí yóò ṣe dúró mọ́ o mo ní wúmà táwọn ọ̀kadà kọ̀ gbé wúmà yìí bẹ́ẹ̀ ni pé gbé lọ báyìí wúmà tí à ń sọ̀rọ̀ yìí mo ní ìyá yìí níṣẹ́ ìfikọ́ ní ọwọ́ má ṣe mú èdè àti mọ́fì yẹn má ìbẹ̀rẹ̀ sí ní wá ìyá yìí kiri nìyẹn gbogbo ọpẹ́ àwa Lagos Road wọ́n fi wá dúró níbi junction bí wọ́n fi ṣe rí tó tún gbé ẹrù yìí bọ̀ nìyẹn bá ilé tó ń gbé. Táì fi mú. Ìyá Yọlá dà. Ìyá Yọlá. Obìnrin yìí náà ṣe wà. Ẹ sọ̀rọ̀ sókè. Wọ́n ṣe àwọn ọjà yẹn jọ náà fẹ́ràn. Bàbá cost 17,000 wọ́n náà máa ṣe transfer. A fún wọn money wọ́n náà wọ̀n ní lórí fóònù. A fún wọn Zenith wọ́n náà wọ́n ti ṣe ààrẹ. Wọ́n ní ká gba nọ́mbà. Táwọn bá dẹ̀ sí ní káàkiri. Wọ́n ní mi lè gba nọ́mbà. Wọ́n drop. Tó bábá ti wọlé kan padà wọ́n wá gbé. Níwà nílò 3 row wà lọ́wọ́. Wọ́n jí ẹgbẹ́ lọ. Ó tún jí ọjà bẹ́ẹ̀. So lẹ́yìn gbogbo ẹ̀ lẹ́tọ́ rí yẹn. Ọgbà òun máa ń tọ́ ọ̀dọ́ mi jẹ́ tí fún cash. Òun ló ní kó fún àwọn ìṣòwò yẹn lórí fóònù wọn lórí ọ̀dọ̀ ń ṣe ìyẹn lórí wọn dáadáa. Ok, ìyẹn ò ṣòro. Ok.
mi ṣe pẹ̀lú sí ẹ̀kọ́ màdámi ẹ̀ tó ló já tó ló nose mark tí rí mú un lálàpà mo ní sáré bóyá. ẹ ṣe kí ló sún yín dé gbogbo ọjà ìṣe ẹ sọ̀rọ̀ kí lórúkọ yín sọ̀rọ̀. orúkọ mi ni Ṣọlápé. Ṣọlápé kí ni. Ṣọlẹ́yẹ. Ṣọlẹ́yẹ id card ẹ̀dá jẹ́ wo tó wà nínú ayé. o id card. ọmọ ìlú wo ni ẹ. ọmọ ìlú wo ni ẹ. ọmọ ìlú wo ni ẹ. ọmọ ìlú òkè ni mí. ọmọ ìlú òkè ni ẹ. ó yá jẹ́ kí n wo ATM card yẹ. ẹ jẹ́ bá mi gba gbogbo tó wà níbàá sílẹ̀. dúró ná tó fẹ́ máa. ọ̀yá tún eléyìí. ṣé ọ̀gá mi. ọmọ ìlú wo ni ẹ. oyin tó kà ń dùn lọ múlẹ̀ yẹn. ọmọ Ìbàdàn ṣùgbọ́n lọ́mọ ọ̀ṣun ní ẹ̀mí sí. ẹ ọmọ ìlú òkè áfíà Ìbàdàn yìí ọmọ òwe ni. ó dáa náà kí ló sún ẹdẹ di gbogbo tó ń ṣe. nǹkan yìí kò ń ṣe yìí Ọlọ́run máa bá wa jẹ́ tó fún wa ṣe. àmín. ẹ lọ́ máa bẹ̀ fi wá ṣẹ́ sí. ṣó o ṣe fẹ́ kàlà tàbí ò ṣe. nẹ́tíwọ̀kì ni. ó yá má wọrí sórí tó bá bóra ẹ èmi Ìṣọ̀lá máa bù ẹ ṣùgbọ́n tó bá bóra ibi tó máa bára ẹ láàrin ìṣẹ́jú mẹ́wàá sísìn wáyé jà. kí ló dé tó ń ṣe fẹ́ kàlà. mi ì lè sọ wípé fake alert because ìgbà míì tẹ́ bá ṣe owó bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń reverse ẹ̀. ìṣó ṣe ń jà ìlànà àná ńkọ́ àwọn èèyàn máa wá o tó lọ ra bread lórí ọ̀kadà níjà junction ṣẹ́rọ́ ni tó bá bóra ẹ̀ máa bù ẹ̀ tó bá bóra ẹ̀ wọ́n ta sí. ok bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀. ẹni sùn kí ló dé kó fún òun kí ló dé tó wá ń wúwo wà bẹ́ẹ̀ kí ló dé tó ń wúwo wà yìí. ẹ jọ kí ló dé tó ń wúwo wà yẹn. kí ló dé tó ń wúwo. mo bọ̀ ọ́ jẹ́ báyìí wá concluding part. máa dárúkọ ènìyàn. agbára ọlọ́ọ̀ba ṣùgbọ́n wọ́n ti sọ ní. ẹ wo.